Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads. Ìlú Ìlọrin iṣẹ́ ìlànà fìtínọ́fà. Ìlú Ìlọrin kì í ṣe ìlànà jàgídíjàgan. Ìlú Ìlọrin kì í ṣe ìlànà fìtínọ́fà. Ìlú Ìlọrin kì í ṣe ìlànà jà. Ìlú tó jìnnà síná tó sì máa lù jánà. Ìlọrin ìlú tó jìnnà síná tó sì máa lù jánà. Ìlọrin ìlú tó jìnnà síná tó sì máa lò jánà. Ìlọrin ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínọ́fà. Ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan. Ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínọ́fà. Hello everybody, we are here to make you happy. That's why we are here to make you happy. We are here to turn your sorrow to happiness, oh Alabi. Hello, everybody. Ẹ kú ọjọ́ mẹ́ta ìtura nílọrin làbákàyà Alabi Ajíbọ́lá. To make you happy. Ẹ kú ọjọ́ mẹ́ta ìtura ní Kwara State Alabi Ọlá papọ̀. To turn your sorrow to Happiness. Hello everybody. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó lómìdá láàfáà ní wòlíì Alabi Ajíbọ́lá lóníṣẹ̀ṣe làbákà Alabi àá. Hello everybody. Hello everybody. We are here to make you happy. That's why we are here to make you happy. We are here to turn your sorrow to happiness, oh Alabi. Hello, everybody. Hello. Hello. Ẹ kú ọjọ́ mẹ́ta ẹ̀yin tí wàá ní Kwara State Alabi Ajíbọ́lá ẹ kú àmójúbà. To make you happy. Adúpẹ́ àtúnyẹ̀rẹ̀ wa láyọ̀ pẹ̀lú àlàáfíà Alabi o. Alabi àwọn Ajíbọ́lá o. Bá a sí àkàbà jẹ́ ká sọ. Ìmọ̀lẹ̀ Fuji ìbá bábá. Ṣé Fuji ìta àṣà? Àlùjọ náà Fuji pàṣọ. Ẹ̀yin tí wa ẹ jíjó wa orí tìlú wa ó lárinrin ó tí wọ́n ó pèlè mọ́ orí ọ̀tẹ̀ yìí ó pèlè mọ́. Lání tọ́mátò ẹ má ṣe gbà wọ́n ní Fuji ò ní pẹ́ lọlẹ̀ Fuji ò ní pẹ́ lọ́sùn ìrọ̀lẹ́ yìí má dá wọn ní sẹ́yìn jẹ́ kọ́mọ pé àsìkò Fuji là yó. Tọ́mátò ẹ má ṣe gbà. Kò sí tó jọ bẹ́ẹ̀. Fuji ò ní pẹ́ lọ́sùn. Wọ́n ò lè rọ́ mi. Ìrọ̀lẹ́ yìí máa dáhùn. Ó pọ̀. Ìsẹ̀yìn jẹ́ kọ́mọ. Pé àsìkò Fuji là yó. Kó nírèké òkọ tí wọn ò Alabi. Hip hop singers kan jẹ́ àárẹ̀ àwọn ohun ìbáwásílá. Afrobeat singers kan jáde tán ohun Alabi. High life musicians. Gospel singers kan jẹ́ àárẹ̀ àwọn ohun ìbáwásílá. Aláwòrán ebe làbákàyà Alabi ẹ jáde ẹ bọ́tà. Islamic singers kúnlẹ̀ olórin o Alabi arígbogbo wọn tán jẹ́ tiwájú wá. Gbogbo music kúnlẹ̀ olórin o Alabi kàn jáde wá wọ́n máa rí pẹ́rẹ́ Fuji gan tí o dẹ̀gàn ká. Eré Fuji gan tí o kò má lè tán. Eré Fuji gan tí o dẹ̀gàn ká sẹ́. Eré Fuji gan tí o kò má lè tán. Ẹ̀yin tí wá ní Ìlọrin ẹ̀yin tí wá ní Kwara Assalamu alaikum jíbọ̀ o. Obìnrin
Ibo làwà. wọ́n kí dèdè yí pátá ẹ̀yìn tí wà ní Ìlọrin ẹ̀yìn tí wà ní Kwara asalamu alaikum jíbà o tó kílẹ̀ bọ̀ ọkọ̀rọ̀ jíbà. Ilé wọlé mi, ibi mo mi rù, ẹ má ṣe dájọ́ fún jíbẹ̀ tó fẹ́. Bá a ṣe bí o ṣe bá ti wà fún mi tó kú. Iye pé wà sáwọ́ Alabi bá àti bàbá bá ní. Wọ́n ní ta o, àwọn orin tó kọ̀ sílẹ̀ yìí kan. Àṣà tó dà sílẹ̀ yìí kan. Ó pọ̀. Gbogbo àlùjọ tó dà sílẹ̀ bàbá. Bàbá. Ìmọ̀jẹ̀ gàgbé Pasuma lókì. Lókè o. Lọ́jọ́ mọ́mọ́ fẹ́ ní káàkiri. Ẹgbẹ́ sókè. Ó bójú mẹ́ta Jíbọ́lá Pasuma. Tá a bá ti jáde lọ tipẹ́tipẹ́. Tó bá tó bí ijọ́ mẹ́ta kan kéèyàn tó padà sílé bàzó. Ẹ kú lé làkàrà lé. Ẹ káàbọ̀ Jíbọ́lá Pasuma. Ó là ń kérò ọ̀nà. Assalamu alaikum jíbà lẹ́gọ́sí. Gbòógílẹ̀ bọ̀ ọkọ̀ ọ̀bí ṣe sá. Ilé wọlé mi, ibi mo mi rù, Ẹ má ṣe ra aṣọ fún olè fẹ́ ṣe fẹ́ wọn. Bí ó ṣe ká tó wà fún ojú òkúrọ̀. Lábínú tá a bá jáde lọ́ba tó. Tó bá tójọ́ mẹ́ta bó ṣe díẹ̀ ká tó padà sílé. Ẹkú lé la máa kára lé Jíbọ́lá Pasuma. Àwọn tiwa náà tá a bá ń lé tá a kíwákíwá káàbọ̀. Ìlọrin lè yé o Kwara State Jíbọ́ o kápítà Kwara lè yó o. Kápítà Kwara lè yá. Ibi ni kápítà Kwara Paso. Ibi ara yín síìtì tára yín ní kápítà Kwara Paso. Kwara yá pagán lára kápítà Kwara State Alabi ajíwá. Òun ní Ìlọrin ti dúró kiri pé kí wọ́n lè mọ̀ pé ìlú àǹfààní Alabi ló ṣe ní ibi tẹ́ ti lè rẹ́kún nínú Ìlọrin làbákà Alábíà olójú ibi tẹ́ ti lè rí ìlú àǹfààní lẹ́yìn ìlú ẹ̀sìn lẹ́yìn sítì táwa yín wọ́n ìṣe yamayama alábàgà níbi o gbogbo àwọn àfáà tó dìde tọ́ǹbẹ̀lẹ̀ kógan jíwá mọ́sùn Ìlọrin ni wọ́n. àwọn àfáà jankan-jankan àwọn àfáà tán lórúkọ dáadáa àwọn bàbá àwọn ẹ̀pọ̀n wa àwọn ọ̀rẹ́ wa làbákàbà sí ojú wa àwọn àbúrò wa làbákàbà sí ojú wa o pátì ifá àfá jù wá lọ torí àfá bàbá ọba náà jẹ́ ó bá jù wọn lọ lọ́jọ́ orí o làbákàyà làbí ají wa ọ̀tọ́ pé dání ẹ̀ làbákàyà làbí o ojú ọjọ́ orí ẹ lọ ẹ jẹ́ àmú bẹ́ẹ̀. dédé wọn sẹ́bọ̀ ìpátá most nínú wọn Jíbọ́lá Ìlọrin náà ti jáde Paso àwọn tó ń pè ní Èkó
àwọn tó ń gbé nìbàdàn àwọn kan ń gbé lábẹ́ Òkúta tó jọmọ Ìlọrin ni wọ́n àìmọye àwọn tọ́dẹ̀sì nǹkan kéwú lọ́wọ́ tọ́sì ń bẹ nílé kéwú lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ti jáde làbágà àlàáfíà tọ́sì máa dé olókìkí o nínú àlfà alábìjì bọ́lá lọ́la kúnlẹ̀ ibi àwa yìí ẹ dákun ẹ̀pọ̀n bẹ́ẹ̀ lé o kúnlẹ̀ àbáká alábì dáadáa ìlú táwa yìí Ìlọrin ẹ dákun ẹ bá ń pọ̀ bẹ́ẹ̀ lé o kúnlẹ̀ àbáká alábì dáadáa ẹ̀yin yan ẹjọ́ o síìtì táwa yìí ìlú táwa yìí ẹ jọ̀wọ́ ẹ bá ń pọ̀ bẹ́ẹ̀ lé o kúnlẹ̀ àbáká alábì dáadáa. mo ṣe máa yí orin ilẹ̀ àbáríkà akọrin ọpọlọ Islamic singer tí ń jẹ́ àbáríkà ibà sí ní Ìlọrin ìlú Ìlọrin iṣẹ́ ìran fìtínàfà ìlú Ìlọrin kì í ṣe ìran jàgídíjàgan ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínàfà ìlú Ìlọrin kì í ṣe ìlú jà ìlú tó jìnnà sínú tó sì máa lù jánà Ìlọrin ìlú tó jìnnà sínú tó sì máa lù jánà Ìlọrin ìlú tó jìnnà sínú tó sì máa lù jánà Ìlọrin ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínàfà ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínàfà ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà sínú tó sì máa lù jánà Ìlọrin tó jìnnà sínú tó sì máa lù jánà Ìlọrin tó jìnnà sínú tó sì máa lù jánà Ìlọrin. ọlọ́pàá àmọ́ ìyá jíbọ́ Kwara lẹ́yìn Ìlọrin lẹ́yìn àlàáfíà òwẹ́sẹ̀ bàbá ọpẹ́ o ìlú àwọn àfáà ńláńlá àwọn àfáà tọ́lọ́run sọ pé wíbẹ̀ jẹ́bẹ̀ tó fi sẹ́nu wọn tó fi sára wọn àwọn bàbá tó ti dágbére báyé kọ́lọ́ bàbá bọ̀rún kẹ́hàn àwọn bàbá tó ṣì ń bẹ́ẹ̀ láyé kọ́lọ́ ń jẹ́ àríwọ̀ pẹ́ o àwọn àlùfáà àgùnlé bá sọ tó ṣì ń bẹ́ẹ̀ bá sí kọ́lọ́ bá ṣàpọ́nlé wọn bá sójú wá kó máa ń lọ́ra ẹ̀mí gbogbo hàn. àwọn tó ń bọ̀ lẹ́yìn bá ṣe kúnlẹ́kúnlẹ́ kọ́lá ń mú wọn délẹ̀ ìlérí o Alabi ẹ̀ẹ́sẹ̀ o àmínà o máa so àmì ni ẹ ṣe o àmì ni ẹ ṣe. àmì ni ẹ ṣe. bọ́ọ̀ ṣàdúrà ní bí kan o àmì ni ẹ ṣe. nínú mọ́ṣáláṣí bí. àmì ni ẹ ṣe. kódà bó ṣọjọ́ Jímọ̀ alábíà. àmì ni ẹ ṣe. nínú mọ́ṣáláṣí bí ní Ìlọrin. àmì ni ẹ ṣe. kódà bó ṣọjọ́ Jímọ̀ alábíà. àmì ni ẹ ṣe. bàbá kírun wà ń já Jímọ̀ jí bọ́ o. àmì ni ẹ ṣe. bó ṣe àṣùbà. àmì ni ẹ ṣe. bó ṣe sùsùrì ìjìbá. àmì ni ẹ ṣe. bó ṣe àṣírí ìjìbá làwọn àṣọ. àmì ni ẹ ṣe. bó ṣe mọ kìrìmì ìjìbá làwọn ìṣe. àmì ni ẹ ṣe. bá a ṣe ìbàdàn jẹ́ ìṣà ìjìbá o. àmì ni ẹ ṣe. àmì ó pọ̀ jù. bọ́ọ̀ ṣàdúrà níbí kan. àmì ni ẹ ṣe. torí ìlú àdúrà náà làwọn yà. àmì ni ẹ ṣe. ìlú
àdúrà láwa yín Alabi ẹsẹ̀ jíbọ́. àmì àmì ní ẹjọ́. Ìlọrin náà pé bí Kwara State tàbí o. àmì àmì ní ẹjọ́. Ìlọrin láwa yín Ògúnlé ẹsẹ̀ àmì àmì ní ẹjọ́. ìlú àwọn afa ńláńlá o. àmì àmì ní ẹjọ́. ìlú àwọn afa lóríṣiríṣi. àmì àmì ní ẹjọ́. àwọn afa wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ jíbọ́ o. àmì àmì ní ẹjọ́. àwọn afa wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ jíbọ́. àmì àmì ní ẹjọ́. àwọn ajíbi kálámọ̀ dámọ̀ lẹ́kùn àrìnṣe kọ́ńdò. àmì àmì ní ẹjọ́. tí wọ́n kí n jáde rà bá wà. àmì àmì ní ẹjọ́. àwọn aliwu lámọ̀ òjìbọ́ o. àmì àmì ní ẹjọ́. ìlú wọn lára yín jíbọ́ lára sọ wa. àmì àmì ní ẹjọ́. àmì 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 ní ẹjọ́. Ajao àmì àmì ní ẹ̀ṣẹ̀. àmì àmì ní ẹjọ́. bí ẹ̀sùn ẹ̀mí pa orúkọ ńlá. Pàṣọ ní kẹ̀kẹ́ tèrè bá ti yá. Alabi ní kẹ̀kẹ́ àdáyé lára yá o. ó tàbí wọlé ẹjú wá ni pé ká ṣàpọ́nlé ibi àwa yín. ó wà very very important. ká ṣàpọ́nlé ibi àwa yín. ìlú àdúrà. ó dẹ̀ ti pẹ́ tá a ti wá bí. Ìlọrin Bàzọ́ ní Kwara State ó ṣe díẹ̀ láti fẹ́ tó bí ọdún mẹ́fà bí ọdún méje Kúnlé Lábàkàmí Àlàbí ọ̀rìn lọ́wọ́ láti wá bẹ́kẹ́. ìlú wa ni kápítà ìlú mi ni nǹkan iṣẹ́ ọmọ Ìlọrin ọmọ Ìlọrin tún ní mí tọ́lá mọ́ ALFA ni mí ò Kúnlé Lábàkà Alabi yíyí wá. tó o bá ti jọ́ wọn àfa ibi àwọn àfa bá ti wọ́n Lábàkà bá àti ìlú tiẹ̀ náà ni. Alabi múlẹ̀ mo ní pọ́n bílẹ̀ ó wà very important ló ń ta kọ́kọ́ ṣe ṣe pé àfi ń ṣe nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ mi Alabi ajíwá àbá fi tako nǹkan kan kó má tún di lọ́la ẹ̀ tún máa gbé yẹn kiri jíwá òun pọ́n àfàlẹ́ Kúnlé Lábàkà Alabi jọba torí bó mẹ́yìn èèyàn ẹ tún lè bẹ̀rẹ̀ yẹn báyìí social media ó burú jọjọ Bàzọ́ ẹ lè bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ ó Bàzọ́ òun pọ́n àfàlẹ́ ẹ jọ̀wọ́ Ìlọrin mo àìsẹ́ bọ̀ ìjì bọ̀ o. ó wà very important o iṣan tí mo ṣe Bàzọ́ ọkùnrin Alabi wọn ò fi ta kẹ́ni kankan Lábàkà Alabi ọkùnrin. Bàzọ́ ọ̀gá wa Alabi ní ẹ̀ Ìlọrin náà pé bí Kwara náà pé bí ojú wa ẹni 15th of February ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ìyá 2025 Atlantic Event Center nílọrin láwọn yìí o Obirere ló pè mí wá bí o
Aminat Ajao. Le Aminat Ajao. Aminat Ajao. Obirere Aminat Ajao. Olóṣèṣì lélẹ̀ ní. Ilé àtúrà jíbá Aminat Ajao. Alhaja Aminat Ajao Obirere Aminat ilé àtúrà Amina iná ò ní jólé náà àmì omi ò ní dalé náà láàmú àmì. Wọn ò ní rúkú ọbẹ̀ lágbára láwọn jí bọ́lá àmínúyàlá. Wọn ò ní rúkú jáde níbẹ̀ àmínà. Gbogbo tó dáa ẹsẹ̀ tó bá ti ń wọbẹ̀ ẹsẹ̀ ajé ẹsẹ̀ ìrọ̀rùn ẹsẹ̀ ìdùnnú. Orí tó bá ti tẹ́ wọbẹ̀ jí bọ́lá orí àlùbáríkà. Orí tó láwọn ti ṣàmì sí. Iṣẹ́ tó bá ti gbé wá síbẹ̀ iṣẹ́ tó ti parí ogún lé lágbára mi Alabi ẹ̀rín lọ́wọ́ ló máa jẹ́ lágbára àti lágbára lọ. Aminat Ajao Alhaja Obirere congratulations akínyìn ẹ̀kọ́ orin rẹ̀ Alabi aláàbáyìí ìwà àṣekúnlé. Ṣẹ́ẹ̀rọ lórí jíwá ẹni orin tó bá ń gan bóyá Fuji bóyá gospel bóyá Islamic bóyá hip hop singer bóyá afrobeat bóyá highline ẹni orin tó bá ti ń kọjú bọ́lá àwọn ayé a máa wá wò ẹ́ tọ́lọ́ bá ti gbé ẹ lọ́wọ́ sókè ohun tó fowó yẹn ṣe náà fẹ́ rí. Àwọn ò ná fún ẹ ń bẹ̀ àwọn tó ná fún ẹ bá so àwọn lè máa kọ́ bí ara sí torí ìfẹ́ náà fi náwó àwọn tó ń nájú tó ń nọkàn tó ń ná ti máa bá ẹ lọ jí bọ́lá àwọn á máa wà wọ ẹ kí ló fowó tó ń ná fún ṣekúnlé lágbàgà mi Alabi ẹ̀rín lọ́wọ́ abáyédọ́wọ́ ìkànnú ẹ̀rí òkúnlé lágbàgà Alabi tó fi ṣe. Ẹ̀yin fans Alhaja Aminat Ajao Obirere ó ra mọ́tò lọ́jọ́ sí nínú owó tẹ́ ná fún ni ó lé ọmọ kàóńdé nínú owó tẹ́ ná fún ni ó lọ́hùn múra Alabi akẹ́bà jẹ́ láti lọ gbàdúrà fúra ẹ̀ fẹ́ bí ẹ̀ àtẹ̀yìn tiẹ̀ nínú owó tẹ́ ná fún ni. Ó ń bẹ́ bí ó ń bọ́ra ìgbà sí ọ̀sẹ̀ ẹ̀wọ̀n mẹ́gbẹ́ tọ́jọ́ ń ṣiṣẹ́ Alabi ọ̀sẹ̀ ẹ̀wọ̀n kọ́ńplé ògúnlé nínú owó tẹ́ ná fún ni sẹ́ẹ̀. Tó bá tún jáde àwọn tiwa àwọn tún káwọ́ òkè wọ́n á tún kíra ẹ̀ á tún tọwọ́ bọ pọ́ọ̀sì á tún fún wọn bẹ́ẹ̀ nínú owó tẹ́ ná fún ni. Ó tún ti kọ́lé ó tún lè ṣílẹ̀ ó làbá ẹ̀ka Alabi brighton nínú owó tẹ̀ ná fún ni sẹ́ẹ̀. Aminat ẹ̀ka jà o àǹtí Mojí.
bá dìbò ẹ ṣe wọ́n jíṣẹ́ yín àbúrò kábíyèsí ṣéwù ọba Ìlọrin jíwá wọ́n jíṣẹ́ yín fún Abaso àwọn àlùfáà mi Baso lílá fi mi àbẹ̀bí ọdún o wọ́n bẹ ní kalẹ̀ o Baso. Ọba orin bẹ ní kalẹ̀ o afábọ̀rọ̀ kínní ò bẹ ní kalẹ̀ o ẹ máa bá ń tọ́jú tá ẹ̀kọ́ yín lágbájì Alfa Lapibu Alfa láàrin àti Kàlífà túndétúndé àtàlfà Bùkì àwọn tàgbájì ẹ máa bá kí wọn Àlùfùlání tí wá jíṣẹ́ ó ti wá jíṣẹ́ ẹ máa dìbò ńlá bí ó láàbá ẹ̀ka gbà wá sí ẹṣin. ó sílélẹ̀ ní alùbáríkà ó ọṣẹ́ débi pé ó ralẹ̀ ó wá kọ díẹ̀díẹ̀ ó ní pọ́ńkọ tán ọlọ́run ló ṣọ́ ẹ̀mí ẹ̀ tó fi bẹ̀rẹ̀ nírọ̀rùn tó parí ẹ̀ nírọ̀sẹ̀ kò sí dààmú kò sí wàhálà ẹ̀ṣin adúgbẹ́ bó ṣe ń lọ bí eré tó ń dé díẹ̀díẹ̀ tó ń pa níbẹ̀ bó ṣe ń bẹ́ bí tó ń bára tó ń tọ́jú ara ẹ̀ tó ṣe dáadáa Paso bẹ́ẹ̀ ló tún ṣe ti ilé lọ́tọ̀ àwọn dúpẹ́ ó ráṣeyọrí ṣegúnlé lábàgàmì Àlàbí àdúpẹ́ fọlọ́ Ajao Alhaja Aminat Obirere ẹ kú oríire olórin tó ń pò olórin kó wá ṣiṣẹ́ olórin tó ń fún olórin lówó làbàgàbà àti láti pò olórin ẹgbẹ́ lélẹ́rẹ́ olórin tó ń pè lérè làbàgàbà àti kó wá bá òun ṣòṣì lónìí ẹ kú oríire Alhaja Aminat ojú Ajao. Sheikh Aminat dáadáa Sheikh Aminat Ajao Sheikh Alhaja Obirere dáadáa jíbọ́ ẹ ṣáà máa rántí orin tán kan tó rẹ́nì tó káàkiri àgbáyé dáadáa Paso ẹ rántí ojú wọn ẹ rántí orin wọn jíbọ́ra àwọn náà ń ṣèṣílẹ̀ lónìí 15th of February year 2025 ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì tó bọ́ sọ́jọ́ sátọ́dé ìyẹn nílọrin gúnlé lágbàgàmì àlàbírin lọ́wọ́ ìyá mi màmá ni màmá tí mo ní ìyá ni ìyá mi màmá ni màmá tí mo ní òbí lóbí tí mo ní ẹ̀mọ́dà àgbàdo arúgbó láyé kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ láyé tó ẹni fojú sunkún mi ẹni fojú sunkún ọmọ lọ́la náà bí mo wọ́n mọ̀ dáhùn ìyá ni màmá mi màmá ni màmá tí mo ní òbí lóbí tí mo ní ẹ má dà gbọ́dọ̀ arúgbó láyé kò sí bí a ṣe lè pẹ́ láyé ẹni fojú sunkún mi lọ́la náà bí mo wọ́n mọ̀ dáhùn bá sí. ẹ ṣe rántí orin yẹn ẹ rántí orin Alhaja Aminat Ajao Obirere ìyá ni ìyá mi màmá ni màmá tí mo ní òbí lóbí tí mo ní ẹ má dá àgbàdo arúgbó láyé kò sí bẹ́ẹ̀ lè pẹ́ láyé tó ẹni fojú sunkún ọmọ lọ́la náà bí mo ọmọ
ìyá ni ìyá mi ìyá ni bàbá tí mo ní òbí lóbi tí mo ní ẹ má dá àgbàdo arúgbó láyé kò sí bó ṣe lè pẹ́ láyé ẹni fojú sunkún ẹni fojú sunkún ọmọ lọ́la náà ni mo wọ́n dá wọ́n sọ. àwọn náà pé pàṣẹ lélẹ́rẹ́ lẹ́nìí ẹ mọ̀ pé ká tó lè pe léré láti kó wá sí Kwara kò ń ṣe nǹkan tó easy ká tó lè pe musician bí irú wa báyìí ibi tó lọ́wọ́ kẹwàá dé lò ní ojú bá káwa fẹ́ gbódìdí Pasuma látẹ̀kọ́ wá sí Kwara pé kó wá ṣe sílé fún ni kó wá ṣe patí wà á ti máa ronú iye tó fẹ́ fi ṣe patí iye tó fẹ́ fún Paso. Millions ibà sí ló bá dé. ẹni máa pa àfa mi láti kó fẹ́ ìdíra lílá fi pé kó wá ṣe wá sí nílọrin a ní ètò àmúwà ẹni máa ń fa ìtiwà ọkùnrin láàbẹ̀ká alábí alówó lọ. àfúlání ọ̀fà bọ̀ọ̀kìnní ṣe lọ́ni ẹni máa ń fa ìtiwà ọkùnrin láàbẹ̀ká alábí pé káwá láti kó sílùú Kwara yìí ọkùnrin láàbẹ̀ká alábí alówó lọ. owó ló fi ṣe Alhaja Aminat Ajao kò tún wá ṣòwò lásán ìwà náà tún bẹ níbẹ̀ ó yẹ ká níwà ẹ wo gbogbo àwọn èèyàn ńláńlá tẹ́rí ń bí lónìí ìwà ló jẹ́ kó wá bí Alhaja Aminat Ajao Obirere tó bá ti rí ẹ látọ̀ kọ̀ọ̀kan ọ̀ọ́kán láti máa kúnlẹ̀ láti máa rá bàbà láti máa kúnlẹ̀ ẹ káàsán ẹ kú rọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ káàárọ̀ láti máa kí ẹ látọ̀ ọ̀ọ́kán kó tó débi o abaso ìwà ló jẹ́ kí gbogbo wa ń péjú pésẹ̀ sí bílò ní ogún lé lágbàgà mi Àlàbí òun lọ́wọ́ Aminat Ajao. lẹ́yìn èyí ó tún máa ṣe mí yàn àmì lẹ́yìn èyí ojúmọ́ àmì náà ó tún máa ṣe mí yàn Alhaja Ajao Alhaja Obirere lẹ́yìn èyí ojúmọ́ lẹ́yìn ìṣílẹ̀ tá à ń ṣe lè ní ó làbákà Alábíà ó tún máa ṣe mí yàn ibà sí lágbára lọ àmì náà. èèyàn tí ó fún mi ló kò fún mi ní wàhálà